Alajo adugbo, bàbá Alajo oníjàgbọ̀n. Alajo adugbo, bàbá Alajo oníjàgbọ̀n. Bàbá Alajo ẹlẹ́jọ́ ẹwẹ́. Bàbá Alajo oníṣekúṣe o. Alajo adugbo, ẹ tún ti dé o. Bàbá Alajo ẹlẹ́jọ́ ẹwẹ́. Bàbá Alajo oníjà. Gbogbo àwọn àgbàdo náà ni wọ́n fẹ́ tà mọ́. Gbogbo ẹ̀ ni Gbogbo ẹ̀ náà fẹ́ tà. gbogbo ẹ̀ ni mọ́lẹ́mọ́lẹ̀. àti gbogbo ẹ̀yin lẹ ní gbogbo ẹ̀. Whoa. It's okay, no, it's okay. Everything is fine, yo. This land is okay. But before we get this land, we gonna need CFO, we gonna need CFI, and we gonna need CFOJ, and then we gonna need... RCD. Yeah. RCD. Rìdíìmù náà ẹ ṣe rí tèmi sọ nípa báwo ni ọ̀rọ̀ kéde ibi yóò ṣe yá ilé dáadáa ni náà ti rí kẹ́kẹ́ ṣe káàmù àbí. Tó ṣẹlẹ̀ ni pé a máa ní láti kọ́kọ́ dé complain ká ló fún wọn ní feedback náà ṣe understand bẹ́ẹ̀ so a máa sọ gbogbo ohun tá a rí gbogbo ohun tójú wa rí nípa tá a máa sọ fún Ọlọ́run gbogbo disadvantages ilẹ̀ àti advantages ẹ̀ so but nǹkan tèmi rí ni pé mi ò bá máa lè san iye tẹ́ ẹ sọ yẹn o at least wẹ́ẹ́ a máa fún bẹ́ẹ̀ bí aṣọ ẹ̀ka sì lè san bíi 70. 70% kéré ilẹ̀ tó dáa ní ẹ̀wù ẹ̀tọ́ wo ilẹ̀ tó lọ́ra ní. Hey, man, what's going on here, man? I can't understand what's going on here, man. But you know what? What I'm trying to say is, if we gonna get this land, we gonna need CFO, we gonna need CFI, we gonna need CFOG, and we gonna need RCD. Yeah, you know what? Call him down. Rìdíìmù kọ́ ló ní ilẹ̀. Rìdíìmù kọ́ ló ní ilẹ̀. Kí ni? Ọkàn da Abalajo. Kí ni? Ìwé ìwọ fẹ́ jogún mi láìkú. Ìwé ìwọ fẹ́ jogún mi láìkú. Ìwé omi lórí òjòkó. Wàá fẹ́ gbá Alec mọ ṣòṣẹ́jòyà. Wàá fẹ́ gbé ta lójú ẹ̀mí mi. Ẹ mọ̀ ṣe yahoo náà pé wọ́n fẹ́ ṣe ni. Wọ́n fẹ́ ṣe yahoo aládàáni ní ẹsẹ̀ kùkú. Jọ́jọ́ ṣé ìwọ ti gbàgbé àgbà. Ọ̀rọ̀ àgbàdo ń bọ̀ ọkàn kí mọ̀kàn yóò sún mi ni kó ṣe àbẹ ọkàn rí ọ̀nìyàn àbí ọ̀nìkàbí méjì kan bá ara because mo mọ̀ ọ̀dà mi lójú ọ̀nìkan yẹn san ókè tí àgbàdo wọn tán. mi àgbàlẹ̀ kẹ́mi. ọ̀rọ̀ mo mú bọ́ ṣeré ọ̀rọ̀ kà mú ṣeré lẹ́jọ́ ni wọ́n fi àfẹ́ gbólẹ̀. Ìwọ fọ̀rọ̀ ń ṣeré ni wọ́n fi irú nǹkan bá ń bá mi ṣeré o. wọ́n fẹ́ gbélẹ̀ mẹ́ta. Irú nǹkan bá ń bá mi ṣeré. Ìwọ náà wò ó yẹ kó o tún kó o mọ next thing tó kù ilẹ̀ yìí kó àgbàdo lọ́gbìn lọ́dún kan kó kù ó yẹ kó mọ̀ pé irú owó ọba ti talẹ̀ lọ́dẹ kọ́ lọ dira. Alajo wà kábùkù ṣàpọ̀nà kásẹ̀ rẹ̀ kò. ṣàpọ̀nà ò lè kásẹ̀ mi kò lè kásẹ̀ mi kò wọ́n ràn lọ́wọ́ ni. ṣé wọ́n mọ ibi kánnakánná bá ti pàjájà ọmọ ẹni kókó bá rìn níbi àmọ́ ẹ̀jẹ̀ wẹ̀. Ọlọ́gùn mọ́mọ́ pàtó ni ọlọ́gùn mọ́ ọkọ̀ ọlọ́gùn. Òsín olóṣìn àbálá pọn mi kúkú rẹ. ṣùgbọ́n ìgboro náà Alajo fẹ́ alẹ́mọ̀ ṣoṣẹ́ lóya láti bá mo ti dúró. Bàbá Alajo oníjàgbọ̀n. Bàbá Alajo oníṣekúṣe o.